mo wíńjò ní ẹjẹ́ tuntun sọ ẹ mọ́ bínú mo ní bó bá kan pé ká níkùn pẹlẹbẹ that is to have a flat tummy kó mọ́kàn sọ́ra ń bẹ̀ rárá ó dàbíi pé ọlọ́run ọba mi jẹ́ ó rọrùn fáwọn nǹkan jà àwọn nǹkan lọ torí mo mọ àwọn èèyàn kan tó jẹ́ pé bí wọ́n bá jẹ gbogbo ilé ayé kí wọ́n má ṣeré ìdárayá kankan pẹlẹbẹ báyìí náà níkùn wọn ó rí àfi bíi pé wọn ì tiẹ̀ jẹun rárá ìníwọ ọ̀rẹ́ mi ló wá ń farawé wọn ìwọ tó jẹ́ pé pẹ̀lú gbogbo eré ìdárayá tó ṣe náà ètò ó ṣe tó kà á báyìí bí àwọn rí wọn ètò ọ̀nà tàntàntàn bí ẹni tí wọ́n náà ló ń dè gbogbo àwọn tí ì ti mú ní yàgbẹ́ ọrìn gbogbo rẹ̀ ló ti mú tán lọ́wọ́ à ń febi panú bí ẹni tí ń retí bíbọ̀ Jésù lẹ́ẹ̀keje pàpà síbẹ̀ náà ńkọ́ mi bá gbẹ̀dú náà níkun ọ̀hún àfi bíi kèrègbè bàbá abúrẹ́mọ̀ ọjẹ́ jẹun ọmọ para rẹ kọ́ mọ́ bá kú gífà èyí ń bẹ́ẹ̀ jàre tó gbogbo ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi ẹ̀yin ẹ̀gbọ́n àtàbúrò mi gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá ẹni tí mo wá fẹ́ mọ̀ ṣe láti ìsìn títí ṣe bíi ọ̀sẹ̀ mélòó kan ẹni pé àwọn ìtàndòwe Yorùbá tí mo ti sọ sẹ́yìn mo fẹ́ mọ̀ tún wọn sọ mo fẹ́ mọ̀ ṣàgbéyẹ̀wò wọn fún ìdí méjì pàtàkì ìdí àkọ́kọ́ ká lè rán ara wa létí ká má bàa gbàgbé ìdí èkejì ni pé àwọn olólùfẹ́ mi tuntun tí wọ́n ṣẹ̀ ń wo fọ́nrán mi kí gbogbo wa ká lè jọ kẹ́kọ̀ọ́ papọ̀ ká lè mọ̀ pé èdè wa tá à ń pè lédè Yorùbá yìí àtàṣà wa nǹkan ń bẹ ń bẹ ọgbọ́n ń bẹ ń bẹ bíbá ẹjẹ́ wa wò kan lónìí ńgbà àwọn bàbá wa onímọ̀ tí wọ́n bá lọ tí wọ́n bọ̀ wọ́n máa ń pòwe wọn ní ìdòró gbà kòkò ní ìdòró gba idẹ ǹjẹ́ ẹ gbówe ọ̀hún rí àwa ọmọ ayé òde òní bíi tèmi ìdòró gbà kòkò ní ìdòró gba idẹ ntí wọ́n wí ni pé ntọ́ bá ṣe fún ẹnìkan ó ṣeé ṣe kó padà wá bá ń gbò bá yá àwọn míì bí wọ́n bá fẹ́ pòwe wọn ní ìdúró gbà kòkò ní ìdúró gba idẹ kìí ṣe ìdúró standing kọ́ ìdòró ìdá ẹni lóró that is hurting somebody kí ló wá bí òwe gẹ́gẹ́ bí àwọn bàbá wa ohun pìtàn bí wọ́n ṣe fi ilẹ̀ o wọ́n ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí àwọn ọ̀rẹ́ méjì kan ń bẹ ọ̀rẹ́ bí ọmọ ìyá ọ̀rẹ́ kòríkòsùn tí wọ́n fẹ́ràn ara wọn gan ìkan jágbẹ̀ àròkọ bọ́dúndé èkejì wá jẹ́ alágbẹ̀dẹ ògún ọmọ àrọ́yè èyí tó jágbẹ̀ ńlọ́kọ́ níṣòro ló ní ìpèníjà wo ló ní gbogbo èrè oko rẹ̀ kò sí èyí tó so dáadáa kò wá rí nǹkan ta lọ́jà débi tí ó lò lọ àti bọ́ àwọn ẹbí àti bọ́yàwó àti bọ́mọ ó wá dìṣòro ebi rẹ̀ ó pàpà ńlá ebi wá ń pa gbogbo tọmọtọmọ tìyàwó ojú wa ń pọ́n koko ọlọ́run má jẹ́ ojú ọpọ́n wa ńlọ bá kọjú sọ̀rẹ́ rẹ̀ tọ́já lágbẹ̀dẹ ọ̀rẹ́ mi gbà mí mi bó ń wò mí gbogbo rẹ̀ mọ̀ ti dojúrù sọ́wọ́ àmọ́ wò mí níran ni kò mọ̀ sí tí mo ní mọ̀ gbogbo rẹ̀ mọ̀ ń tán lọ ńlọrẹ́ rẹ̀ wá ní ọ̀dà kí lọ̀rẹ́ wá wà fún wọ́n ràn lọ torójú lórójú ń ṣàánú ìkòkò kan ń bẹ tí mo jogún lọ́wọ́ àwọn baba ńlá mi àwọn àgbẹ̀ náà ní ń lò ó ń ó bùn ọ́ kè wá sí ìkòkò lásán ìkòkò ọlà ìkòkò ajé ni ńlọrẹ́ rẹ̀ àgbẹ̀ bá bi léèrè pé bó ní í ṣe wá lò ó báyìí kásà báyìí káwòdì báyìí ló ṣe lò ó bọ́ bá ti dénú oko rẹ̀ ìwọ wá igi kan tó bá ń so èso táwọn èèyàn ń jẹ kó o gbé kòkò yìí kó o gbé e kọ́ filẹ̀ bẹ́ẹ̀ kó wá mọ ohun tẹ́lẹ́dùà ó ṣe àwọn fìgbàgbọ́ gbà á lọ bá dúpẹ́ ilẹ̀ ọ̀rẹ́ ó gbé ọwọ́ ọ̀rẹ́ mi ló bá gboko rẹ̀ lọ ngbòdóko igi ọ̀pẹ tí ń bẹ igi ìbẹ́pẹ mọ́ bínú igi ìbẹ́pẹ tí ń bẹ ń bẹ ló bá gbé ìkòkò ló gbé kọ́ igi ìbẹ́pẹ ìlọ́rùn àfi bí eré bí àwàdà ní ìbẹ́pẹ bá fọ́n ó dòkè ó dàgbà dáadáa ló bá bẹ̀rẹ̀ sí ń so ọmọ pẹ̀mbọ̀pẹ̀mbọ̀ kò wá dé pé kì í wá ṣe pé wá ń so èso nìkan ńlá àwọn aráàlú wá ń dùúrà bíi pé wọ́n jẹ̀bẹ́pẹ rí àfi bíi pé ìkòkò táwọn wí ó ti ṣe nǹkan sára ìbẹ́pẹ wọn ìbẹ́pẹ àgbẹ̀ ní gbogbo àwọn aráàlú wá ń rà ńlágbẹ̀ bá di olówó ká tó wí ká tó fọ̀ kó lójú tó ṣẹpẹ́ burújí wọlé gbogbo rẹ̀ wá ń di ó tó wá ń dùn padà kọ́lọ́hún ọba ó jẹ́ kí gbà rere kó yí padà fún gbogbo wa ọ̀dà ọ̀rẹ́ rẹ̀ àgbẹ̀dẹ tó fún un ní kòkò eléyìí náà ó ní ìpèníjà tiẹ̀ ṣé kò sẹ́ni tí ó wáyé tí ò ní tiẹ̀ lára ìpèníjà tiẹ̀ tí gbogbo wọn sì jọ mọ̀ sí náà ni pé òun á mọ bí àbíkú gbogbo bíyàwó rẹ̀ ṣe ń gbìyànjú àti dọlọ́mọ láyé bí wọ́n bá bí ọmọ lónìí ó ṣeé ṣe kó kú kọ́dún kan ó tó pé
ńlò náà bá kọjú sọ́rẹ́ rẹ̀ àgbẹ̀ pé ṣé ìwọ náà ọ̀pọ̀ ọ̀ráyé mi ni n ò mọ̀ lọ́mọ kankan láyé àbíkú ìwà pọ̀ ju ńlọrẹ́ rẹ̀ àgbẹ̀ wá ní tọ́ ó ti gbà mí ń gbà òjò èmi náà wà gbà ò ní gbà ẹ̀rùn. Idẹ àgbékọ́rùn kan a copper necklace kan ń bẹ tí mo jogún lọ́dọ̀ àwọn baba ńlá mi wọ́n wà bùn ọ́ nítorí ó ṣe rèé ọmọ tẹ́ ẹ bá bí ní ìsìn láti kékeré ẹgbẹ́ idẹ ìkẹ́ ẹgbẹ́ ikọ́ ọlọ́run ẹni ó bá mú idẹ àgbékọ́rùn yìí copper necklace ló bá gbé fún ọ̀rẹ́ rẹ̀ tó jẹ́ àgbẹ̀dẹ ńgbà ìyàwó àgbẹ̀dẹ tó finú soyún tó sì fẹ̀yìn gbọ́mọ pọ̀n tó lọ́jọ́ ọ̀kúnlẹ̀ tí agbóhùn ìyá tá a gbọ́ tọmọ ọmọbìnrin ló bí tó rẹwà tó jọjú ń gbèsè ìní wọn bá mú idẹ àgbékọ́rùn ní wọn bá gbé e sí i lọ́rùn láti kékeré wọ́n sì ti wí fún wọn pé ẹ mọ́ yọ̀ ọ́ o torí ọjọ́ tẹ́ ẹ bá yọ ńlọmọ yìí ó padà kú o ìní wọn gbé dẹ ìkọ́ ọmọ lọ́rùn ọmọ ń dàgbà ọdún kan mọ̀ kọjá méjì tẹ̀lé mẹ́ta mẹ́rin ọmọ mọ̀ dọ́lọ́mọge ní gbogbo rẹ̀ ń ṣe yùkúyùkú àmọ́ sẹ́mọ̀ páwọn àgbààgbà wọn máa ń pòwe wọn ní ọ̀kánjúwà tó ń tó lè déédéé báyìí ló máa ń rí ọlọ́run ló mọ tó wọnú àgbẹ̀dẹ ojú kòkòrò ló wá wò pé ọ̀rẹ́ òun àgbẹ̀ tó ń gbé kòkò fún owó tí ń wọlé sí lọ́wọ́ ìwà pọ̀ jù ló bá sojú kòkòrò pé òun náà fẹ́ máa dán àgbẹ̀ wò ló bá lọ́ọ̀ bọ́rẹ̀ rẹ̀ àgbẹ̀ pé dákun ọ̀rẹ́ mi ìkòkò tí mo bọ̀ ń jò ní mo fẹ́ lò èmi náà fẹ́ bẹ̀rẹ̀ sí máa dáko wá gbé e padà fún mi oró ńlá rèé o ńlágbẹ́ ronú lọ gbárí ìbànújẹ́ wá dorí àgbàkodò pé bó bá gbà kòkò yìí ní tí mo fi ń ṣe ìjẹ ńlọ fẹ́ gbà lọ́wọ́ mi ọ̀rẹ́ rẹ̀ àgbẹ̀dẹ ní nítòsí náà ló ṣe dákun gbé kòkò mi wá mo fẹ́ lò ó tìbànújẹ́ ńlágbẹ́ bá yọ ìkòkò kúrò lọ́rùn ìbẹ́pẹ ló bá gbé e fún ọ̀rẹ́ rẹ̀ padà lóòótọ́ bó ṣe yọ náà ní gbogbo nǹkan di wẹ́lo kíní ló wá ta ọ̀rẹ́ rẹ̀ lára lòun náà bá lọ bá ọ̀rẹ́ rẹ̀ àgbẹ̀dẹ ńjọ́ kan pé dákun o sọ rántí pé mo bùn ọ́ ní idẹ àgbékọ́rùn kan tí mo ní kó gbé sọ́rùn ọmọ rẹ tẹ́ bá ti bí èmi náà fẹ́ lò ó ọ̀rọ̀ ìwà já àgbẹ̀dẹ láyà pé ọ̀rẹ́ mi bí n bá yọ idẹ kúrò lọ́rùn ọmọ yóò kú lẹ́yìn bá ní kọkàn mi fún mi nídẹ̀ mi padà ènìyàn bá kẹjọ ó dọ̀dọ̀ kábíyèsí ńgbà kábíyèsí pé kí n rojọ́ báyìí kàṣà báyìí káwòdì a méjèèjì kó tí wọ́n rò ó ní kábíyèsí bá kọjú sí alágbẹ̀dẹ pé mẹ́bí wọ́n lo dá ọ̀rẹ́ rẹ lóró tó gba ìkòkò tí ń fi ń ṣe ìjẹ tó gbà lọ́wọ́ rẹ̀ torí pé wọ́n lo fún un ń gbò wápò náà fẹ́ gba idẹ òun padà ọ gbọ́dọ̀ fún un tó bá pọ́ fẹ́ dá ọ lóró oró tí wọ́n dá tó gbà kòkò lọ́wọ́ rẹ̀ iná lòun fẹ́ dá ọ tí ó fi gba idẹ lọ́wọ́ rẹ̀ ìdí rẹ̀ tí wọ́n fi ní ìdòró gba ìkòkò ẹni ìdòró gba idẹ bó ṣe dá mi lóró tó gba kòkò lọ́wọ́ mi bẹ́ẹ̀ náà ni wọ́n dá ọ lóró tí ń gba idẹ lọ́rùn ọmọ rẹ̀ tí wọ́n wí ni pé kò sí ní tá a ṣe nílé ayé ẹja máa ronú ẹ̀san that is whatever we do at all we need to think of repercussions of the possible consequences in táwọn baba ńlá wa fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ náà pé ìdòró gbà kòkò ìní ìdòró gba idẹ bẹ́ẹ̀ bá wá fẹ́ràn fọ́nrán yìí ẹ dákun ẹ bá ń taari rẹ̀ sẹ́lómi èyí ni pé ẹ bá ń share àbí kẹ́ ẹ repost ẹ mọ́ gbàgbé o in tá a bá ṣe lónìí yóò dọ̀rọ̀ ìtànbọ̀ bá dọ̀la ẹ̀san ni ká máa rò kó tó di pé yóò máa ké ìdòró gbà kòkò ìní ìdòró gba idẹ ẹ bá ń kí àwọn baba ńlá wa àkó àsìkò iná.